tó ń lọ lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Jos ní ọjọ́ Ẹtì ọjọ́ 8 oṣù yìí ni wọ́n wọ́gi lé ìdìbò ọdún 2014 èyí tó gbé ààrẹ àjọ tó mójútó ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá Amaju Pinnick wọlé ní ìbámu pẹ̀lú ìwé ìpẹ̀jọ́ tí òun dupò pẹ̀lú rẹ̀ nígbà náà Chris Giwa kọ. Ṣùgbọ́n àjọ tó mójútó ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àgbáyé FIFA tako ìgbésẹ̀ ilé-ẹjọ́ náà wípé ibi tí ó bá gba abẹ́rẹ́ ó yẹ kí ó lè gba okùn ìdí rẹ̀, pé ìgbésẹ̀ tí ó bá yọ Amaju Pinnick kúrò gẹ́gẹ́ bí ààrẹ lè mú àkùdé bá ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ìwé náà ti sọ wípé bí ìgbésẹ̀ àti yọ Amaju Pinnick bá wáyé láì gbé ọ̀rọ̀ náà padà sí ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá, ó ṣeéṣe kí àjọ náà fi òǹtẹ̀ lé eré agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n sọ wípé gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ tẹ̀lé òfin àjọ FIFA láti má fààyè gbà ìdájọ́ láti ìta yàtọ̀ sí ilé-ẹjọ́ eré ìdárayá. Lákòótán, àjọ FIFA sọ wípé Chris Giwa ti gbé sàárà rẹ̀ kọjá mọ́ṣáláṣí àjọ FIFA, ó sì ti jákulẹ̀. Lórí ọ̀rọ̀ tó ń lọ lónìí, a ò ní rí jù báyìí lọ. Orúkọ mi ni Bọ́lákalẹ́ Akínbọ́lá.